ni bàbá Délé ni Bàtúndé ni bàbá Ìyábọ̀ ọdún pé ọdún kò ọpẹ́ ní fún Ọlọ́run ọlọ́jọ́ bí mi ẹ̀mí ẹ̀ ọlọ́ládé Mr. Money o bàbá Délé ni Bàtúndé ni bàbá Ìyábọ̀ ọdún pé ọdún kò ọpẹ́ ní fún Ọlọ́run ọlọ́jọ́ bí mi ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ o lọ́ládé tó tàbí ànílù Gabon o Gabon ní náà o Gabon ní wọ́n wà o ọdún pé ọdún kò ọpẹ́ ní fún Ọlọ́run ọlọ́jọ́ bí mi ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ o Mr. Money ṣọdún èsì òkìkí máa kan wọ́n tún wá ṣọdún èyí ò nínú ọlá tàmọ́dún wá jẹ́lẹ̀ ìlọ òlọ́lá oníṣẹ́ ńlá Mr. Money ṣọdún èsì òkìkí kangan wọ́n tún wá ṣọdún èyí ò nínú ọlá ńlá tàmọ́dún wá júbà ìlọ òlọ́lá oníṣẹ́ ńlá wàhálà kò fẹ́ sọ́rí kì mo ti dìra ọ̀ mo ti dòṣùpá tí kìíní ní lára tó bá di pó jáde tán àníṣe orí tèmi náà sàn ọ́ nígboro wọn ní sọ́rí kì ọmọ bàbá ọgbọ́n. Happy birthday to you, Mr. Ololade, Mr. Money, gbogbo Gabon. Happy birthday.